èyí ìjọmọ ẹ̀gán lè gbénú ilé yín gan ṣá. ìwọ̀n amẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ báyìí bẹ́ẹ̀ ṣẹ̀ ni bákọ́ọ́lẹ̀ ni báfọ́ fà ni. ìyàwó àkọ́kọ́ ẹ wo bó ṣe lọ, ẹ wo ìyàwó kejì náà tẹ́tún mú sí nọ́mbà àkọ́kọ́ yẹn ná tó bá yẹ kó bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o, nọ́mbà tí ò dáa ni. ẹlẹ́ẹ̀kejì náà nọ́mbà abú ni. bí a kàn sọ pé ẹni ẹ tó wá ń bi àwọn padà kó ń fẹ́ padà àbí nǹkan ṣe àti ìyàwó kìíní àti ìyàwó kejì ẹ tí ì níyàwó. ẹni wọ́n mọ̀ ọ́ka fún yín ẹ jẹ́ gbàdúrà dáadáa. ibi tí ogun bá ti wá kẹ́ gbàdúrà dáadáa kì í ṣàwádà o. àti ìyàwó kìíní àti ìyàwó kejì méjèèjì kì í ṣe nọ́mbà tó dáa o. nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o. hello. ẹ kálẹ́. ẹ pa rédíò yín sà, ẹ pa rédíò náà. hello. hello ẹ kálẹ́ o. hello sà. ẹ kálẹ́ mà, ẹ ti wà lórí afẹ́fẹ́ mà, kílẹ̀ ńlá kọjá mà. sà mo jẹ́ ọmọ ọdún 20 years sà. mo ẹ̀ṣẹ̀ máa rí ọmọkùnrin kan ni. so ọmọkùnrin yẹn láti gbà tí mo ti lórí fìdímọ́bímọ ṣe ló change wá sí mi tó jẹ́ pé kò sí ní báyìí tí máa kó wá sọ fún mi pé òun lè gbé kọ́ mi níbi tó ń bá wà. dájú ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí lọ ẹ̀ṣẹ̀ bí mo rí sẹ́kìnì ó ṣẹ̀ṣẹ̀ pé bí 1 month and a half ni. dájú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ wà láì ọkùnrin yẹn tí bá kò tẹ̀ kò bìkítà nípa mi mọ́ rárá. àwọn pẹ́rẹ́ǹtì mi bẹ̀ ní ó kù díẹ̀ ká pè fún wọn. lóòótọ́ mo sọ pé ìyá ẹ̀ṣẹ̀ ìyá ìgbọràn ní oúnjẹ bọ́ọ̀d ó ti pọ̀ sí dájú tó jẹ́ pé ó kọjá òye mi ó kọjá èsì nǹkan tí mo fà ṣù ó ti sí mi. ọkùnrin yìí dẹ̀ ni mo pe ẹgbẹ́ mi ṣàlàyé fún wọn. àwọn náà sọ pé ó ti tó àwọn ọ̀rẹ́ ti tó àwọn torí ìlú ni àwọn ń gbé ní ọ̀nà gbèsè ọ̀dọ̀ wọn jìnnà Ìbàdàn dẹ̀ ni èmi ń gbé Ìbàdàn náà lèmi àti èmi náà ti pàdé. situation tí mo wà right now ó jẹ́ bí sí mi I don't know anything to do mi ò tẹ̀ mọ́ bí mo ṣe fẹ́ ṣe abẹ́rẹ́ tó bọ̀ dì sí ẹ̀. ẹ ṣe hello ma. hello ẹ gbọ́ mi, kò sí nǹkan tẹ́ ẹ lè sọ àlewọ̀ emotional kankan, ẹ gbọ́ tèmi, ẹ farabalẹ̀, ẹ gbọ́ tèmi, ẹ gbọ́ òtọ́rọ̀ tẹ́ fẹ́ gbọ́, ṣe ti gbọ́ òtọ́rọ̀ tẹ́ fẹ́ gbọ́ ní kẹ́ ẹ gbọ́ báyìí. age 20 nìyí báyìí àbí. hello ọmọ 20 ọdún nìyí báyìí sà àbí mà. ọmọ tó dẹ̀ wà lọ́wọ́ yín jẹ́ ọmọ oṣù kan ẹ̀ṣẹ̀ bí ní. arákùnrin tẹ́ bí ọmọ yẹn fún kí ni èjì tiẹ̀. 27 years old. ṣe kò tí ì wẹ́ẹ̀dì rárá. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kò sí àdéhùn láàrin méjì pé máa fẹ́ra yín ẹ kàn gbóyún ni àbí. tó pẹ̀lú gbogbo bó ṣe promise mi pé ahead pé òun wish láti marry mi bọ̀yẹ̀ kan náà ló kàn dé change ẹ̀dínwó mi. ẹ farabalẹ̀. iṣẹ́ wo lẹ ń ṣe kó tó di pé pàdé arákùnrin age 20 tẹ̀wọ̀n yẹn, iṣẹ́ wo lẹ ń ṣe. télọ̀ ni mò ń kọ́ sà. ẹ tí ì kọ́ tán ẹ̀ ń kọ́ lọ́wọ́ náà lẹ ṣe ẹ kàn gbóyún ni kì í ṣe pé ẹ ṣe tó láti ṣe wedding àbí. bẹ́ẹ̀ni sà. ìgbà tẹ́ wá gbóyún yẹn sìn ló wá yarí wípé òun ò fẹ́ yín mọ́ tòun àbí. bẹ́ẹ̀ni sà. dáàdi yín àti mọ́mí yín náà dẹ̀ ni àwọn náà pa yín tì àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni sà. ṣé ẹ ní màmá láyé. bẹ́ẹ̀ni sà. ṣẹ́yìn làkọ́bí. bẹ́ẹ̀ni dájú èmi ní tó yọ. ṣe sọ̀rọ̀ ṣe ìyàwó mélòó ni bàbá yín fẹ́. ìyàwó méjì ni. ṣé ìyá yín ní ìyálé àbí ìyàwó. ìyàwó ni mọ́mì mi. ni mọ́mì yín ok èyí tí màá sọ fún yín lélẹ̀ ṣe rí mọ́mì yín náà ò lè pa yín tí mo lè ń gbé ìsìn lọ́wọ́lọ́wọ́ báyìí. ìwúrò mi ní sáde gan. èyí tí mo sọ ni pé ṣọ́dọ̀ àwọn òbí yín lẹ̀ ń gbé báyìí ní abẹ́ lọ rẹ́ǹtì lé. ní ọ̀dọ̀ òbí mi ni mo ṣe ń gbé. ilẹ̀ ṣì ń gbé ẹwà nulẹ̀ pẹ̀lú wọn báyìí pẹ̀lú dáàdì àti mọ́mì báyìí àbí. bẹ́ẹ̀ni sà. ẹ níṣòro kankan má wulẹ̀ sunkún ẹ níṣòro kankan ṣe ráwọn òbí yín tó ń wò yín ràn yẹn wọ́n fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ díẹ̀ ni wọ́n sì máa tẹ̀kẹ́ ayín ṣé ẹ̀gbọ́n mi arábìnrin pàápàá jùlọ mọ́mì yín sì máa tẹ̀kẹ́ ayín
wọ́n fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ díẹ̀ kẹ́ ẹ mọ̀ pé nǹkan tẹ́ ẹ ṣe yẹn kì í ṣe pé right time tẹ́ ẹ kẹ́ ẹ ṣe lẹ ṣe ni. ṣé ẹ̀ ń gba arábìnrin bàbá tiẹ̀ lè dìsáàtì yín tí wọ́n bẹ̀ tí ìyá yín ò lè ṣe bẹ́ẹ̀ wọ́n sì máa fà yín mọ́ra wọ́n sì máa tọ́jú yín ṣùgbọ́n ó sì ń gbóná lára wọn ni ẹ mọ̀ pé yóò mọ gbóná lára wọn. ẹ pàwọn obìnrin mọ̀ fi nǹkan ṣe competition ẹ jẹ́ ń bo lójú tán ìyálé àti ìyàwó ọmọ fọmọ ṣe competition kódà oríire ọmọ wọ́n fi mọ̀ ṣe competition àbí òtán yóò dùn ya yín pé ó dẹ̀ wá lọ gboyún báyìí kí ni ìyálé mi ò mọ̀ sọ àdẹ̀mọ irú nǹkan tó wà àjọṣepọ̀ tó wà láàrin ìyá yín àti ìyálé àmọ́ àwọn nǹkan yẹn ń dùn màmá yín lọ́wọ́ ni wọ́n sì máa tọ́jú yín ṣe ti gbọ́ nígbà tí wọ́n ti lé yín bọ́ta yẹn ìtàn bá fún yín jẹ lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ sì máa fara dà á nígbà ó bá yá àwọn náà rí wípé plus ló jẹ́ kì í ṣe wípé ọ̀tá yín fò sánlẹ̀ ó kú ẹ tún lékún sínú fámìlì yín ni ṣáàrin yẹn sọ̀rọ̀ mi ti yé yín sìn báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ẹ dẹ̀ wàá gbọ́ mi dáadáa arákùnrin yẹn obìnrin tí èèyàn fẹ́ sí inú ilé mo ti sọ yéèyàn náà rí lórí ètò tó fẹ́ sínú ilé tó bá ní ìyàwó mi ọmọ 2 la fẹ́ bí o tàbí ọmọ 3 la fẹ́ bí o ìwọ obìnrin tó ń gbọ́ mi ó ti yí àwọn ìyá yẹn tó bá bí ọmọ 2 yẹn tán tó wá sọ pé mistake gbé ẹ ó wá lọ lóyún ẹlẹ́ẹ̀kẹta láì jẹ́ pé ọkọ ẹ support kó o lóyún yẹn ẹ lọ wò dáadáa irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ọkùnrin ìsábà ṣe kíni kì í sábà like irúfẹ́ àwọn ọmọ yẹn lóyún yẹn ó yẹ lẹ́nu irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ àwọn ọkùnrin ìsábà like ẹ̀ ìyàwó mi mọ̀ bímọ mọ́ ọ wá sọ pé bàbá alágbàjẹ́ mo àti lóyún tẹ bá kọkùnrin 10 jọ ẹ rí lára wọn tí ò ní fẹ́ràn ọmọ yẹn dáadáa tó àwọn yòókù tó fi ní fìdọ̀sẹ́ pé ìyàwó mi bíi àṣírí kan nìyẹn nípa ọkùnrin ọlọ́gbà ayé nìkan ní àbíká.